mò ń jẹ. Tony sórí tí ẹ̀dá bá ti wà láyé ó dáa ká máa ṣe dáadáa kò sí nǹkan tá a ṣe láyé tó gbé àṣepamọ́ ni àṣegbé kan ò sí ìwà tí bàbá ẹ̀ wù sílẹ̀ ó lè mí gan-an tí mo ṣe yá yín àtẹ̀yìn ọmọ mi ò lè ń jẹ lónìí lágbára Ọlọ́run ọlọ́ọ̀dẹ ní jẹ́ kò ní fi kú gbà ẹ́ lọ́wọ́ mi màá ṣèyá yín lọ́jọ́ alẹ́ lágbára Ọlọ́run mo ṣe jẹ́ àkọ́bí fún mi lágbára Ọlọ́run èmi náà fẹ́ máa fi gbé ọmọ ẹ̀ pọ̀ ojú òní tì ẹ̀ mo bẹ̀ lórúkọ Ọlọ́run wá gbọ́ èwo tó lọ́rùn ní fáìlì dé kò ṣe fáìlì. Kò yé mi mọ́ mi. Kò yé ọ. Ọmọràn tó ń bí mí. Ọmọràn tó ń bí mí mọ́ pa mí ọmọ yìí. Wọ́n ti wá sọ̀rọ̀ mi fún mi. Tó bá sọ fún mi ńkọ́, ṣé o fẹ́ pa mí lẹ́kún ni? Ẹrù èèyàn méjì dẹrù ẹnìkan oṣó. Èmi àtọlọ́run ọba lókùn tí mò ń dá gbé tí mò ń dá fà. Ó ṣe níbẹ̀rù Ọlọ́run. Ṣé ọ̀rọ̀ fáìlì kò ṣe fáìlì lókùn tó ọmọ ilé kiri? Ọ̀ ń bèrè fáìlì bàbá ẹ̀ kiri. Àbí bẹ́ẹ̀ kọ́? O ṣàánú mi o bá mi pàápọ̀ bá ṣe tọ́ gbogbo àwọn àbúrò tó wà lẹ́yìn ẹ̀ bọ́rọ̀ òun ó ṣe dayọ̀ o ràn mí lọ́wọ́ òun wá fáìlì tọmọdé ò bá tí tí ọwọ́ ò bá méjèèjì báyìí ò bá ètè kú dáa kì í pèrè ikú tó bá pa bàbá ẹ̀. Ṣé Ọlọ́run ilé ọ̀dọ́ tètè wá mọ́. Ayé orí ẹ. Àwa tí ẹ ní o. Ẹ wá ṣe sùúrù. Ó ti àdókò sùúrù báyìí. Ó ti di ara yìí. Alága ẹ kò mọ̀ pé ọwọ́ ẹ̀ wá. Ṣé bẹ́ẹ̀ máa jà ṣéyàn. Gbẹ́lẹ̀ fún bàbá. Wọ́n ní kó jà pé. Gbẹ́gì ní fún bàbá jọ. Gbẹ́ fún bàbá. Àwa làwa nílé ọ̀lẹ́ pẹ̀tọ́ wá sí wa. Wàá sọ máa yọ. Ọ̀yá mú. Bẹ̀bí bàjẹ́! Àwọn olówó wọ́n olùkọ́ àwọn ìyàwó gbé! Àwọn ìlú mo ní dáàbò ìyá ọ̀lẹ́! Ìrọ̀lẹ́ ọmọ wa gbà! Àwọn ẹ̀kọ́ tí wọ́n ti ẹ̀rí sórí rẹ̀ àtúbọ̀tán yìí ò ní dá ẹ̀ kò ní dá pé olórí mú wọn lé àbọ̀ náà. Mo ṣe kí ni ọgbà ìṣẹ̀lẹ̀ mo mọ̀ pé ẹ̀kú yóò dá fún mi. Ẹ sùn. Wọ́n lè jẹ́ ní. tó bá dóun báyìí tí kéèsì kan bá ṣẹlẹ̀ báyìí instead káwọn tó káwọn ìṣòro ìṣòro ọ̀rẹ́ máa fárí jáde
àfìgbà tó bá tó ṣe tó wá lọ́wọ́ àánú ẹ̀ tó bá tó dúró bẹ́ẹ̀ mo lè gbé ẹgbẹ́ tó ní iṣẹ́ ọlọ́pàá ìta kò ilé tó bá ṣiṣẹ́ ọlọ́pàá ó mọ bí ṣàṣẹ bó ṣe ń pé géèmù mo lè gbé ẹgbẹ́ tó ní iṣẹ́ ọlọ́pàá tó bá ṣe bẹ́ẹ̀ lọ́la last respect tó lọ tí àwọn gọ́ọ̀mẹ̀ntì máa fún ẹ ojú pé kán fẹ́ ní níbọn mo lè sọ fún ẹ ló fẹ́ bèèrè àwọn àlọ́ náà ń kò ní wọ́n ní tí owó ìlú bá tètè ìgbà tó ló fẹ́ bèèrè gbogbo rẹ̀ wẹ́ máa ń dì sí. Mr. Olóyè tó o ṣe fi òwe àgbà yẹn lẹ́nu. Bọ́lájí I tell you what I'm not in love when you need to get back. Ẹ kọ̀ rò pé mò ń ṣàgídí káàkiri ẹ mọ̀ pé kéèyàn bá òkú ṣe bá jẹun ó le gan. Mo ti jẹ́wọ́ bàbá mi pé tí mi ò bá mú Bẹ́sì àti àwọn ọmọlẹ́yìn ẹ̀yẹn mi ò ní padà. Let me tell you something. It's either you people like it or leave it. Láì bá rí ẹ̀yìn ẹni tó pa bàbá mi, I will never stay. Kí ló ń fira ẹgbẹ́ náà? Tí o bá gbìyànjú àti ṣe lọ́wọ́ bàbá, ọlọ́run àti ṣe. Tí bá dẹ̀ sọ̀rọ̀ fún ẹ tó bá lẹ́nu mìíràn tó lè gbé. Láìra sí ma. Iná ń sàtọrọ jẹ. Mi ìdẹ̀ wálé wa tọrọ owó lánàá. Inú mi tẹ̀ wá dùn sí. Torí ìyẹn ló ṣe ló ń lálà. Ó sùn. Ọkàn ń sọ blasphemy lẹ́nu òbílẹ̀ gbọ́dọ̀ tí ó sọ. Mind you, tọ́rọ̀ bá ṣe ṣe, ẹni pẹ́ lọ́ba kọ́kọ́ bá kú lọ́dún rẹ̀ o. Orúkọ dáàdì ẹ̀ ló ń jẹ́ náà. Orúkọ dáàdì tèmi ni mò ń jẹ́. O ò nígbà láti máa sọ fún mi pé kí n má lè bẹ̀ mọ́. Wo tó bá yẹ kó bá mi ta. Tó bá tún rí mi níbí ẹ sọ pé bastard ni mi. Ọ̀gbẹ́ wáyé kan bá mi lé ọ̀gbẹ́ ní. Ọ̀rọ̀ tí mo pè yín sí ọ̀rọ̀ kékeré ni ó sì tún wá lè díẹ̀ lórí ọ̀rọ̀ òṣè fáìlì tí ọmọ yín tó ní òun fẹ́ gbà ẹ̀jọ̀ sáà tí ọmọdé bá ń gègé nígbó àgbàlagbà lónìí ibi tó máa wó sí. ẹ rí mi. ẹ pẹ́ fún wa sí ọmọ tó bá wá sọ pé òun fẹ́ béèrè ikú tó bá pa bàbá òun ọwọ́ ẹ̀ gbọ́dọ̀ ti tẹ òun dà mo bẹ̀ ní sàkórúkọ Ọlọ́run ẹ mọ̀ gbé fáìlì náà fún. ẹ ṣe púpọ̀ ó kàn jẹ́ wípé ọmọ àjànàkú ò ní yàrá ọ̀tẹ́kùn bí ẹkùn ní ọjọ́ ni tó níjọ bàbá pẹ̀lú akitiyan ṣùgbọ́n nígbà míì ẹ̀jẹ̀ ọmọdé a máa gùn ṣé wá rí nípa ti fáìlì tó ń tọpinpin o ìwọ̀n lo ọgbọ́n àgbà ń fi mú wálẹ̀ nítorí pé ń bá sọ̀rọ̀ fáìlì ò ní tó lọ́wọ́. máa tọ́jú ẹ débi tí wọ́n gan tó respect ọ̀dọ́ ọ̀run aláàánú lọ mo tó dáa tó báyìí. ṣé mọ̀ pé mo ṣe ń kàwé báyìí tí ọlọ́run bá lè kọ́ wa mọ́ra nípa máa fẹ́ ra bá ṣe ń lọ yìí náà ọlọ́run lè ṣe ìyá wọn. mo tún fi orúkọ náà